Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Òkè ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa an-nadhra ash-shar'iyya li ba'd al-masail ash-shar'iyya. Èyí tí a fẹ́ mẹ́nu bà lónìí ọmọ ìyá mi. Òun náà ni in tí a mọ̀ sí i'saru zawj. I'saru zawj ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé. Oní tí wọ́n ń pè ní àìní lọ́dọ̀ ọkọ. Kí Ọlọ́run kó jẹ́ kí ó máa wà fún wa. Tí ó bá jẹ́ pé ọkùnrin bá di ọkọ tó gbéyàwó lé, ó di pé kò lówó lọ́wọ́ mọ́ tí ó fi tọ́jú ìyàwó rẹ̀. Òun náà ń pè ní i'sar. Ẹ̀yin ọmọ ìyá mi, kó tó di pé a mẹ́nu bà ìdájọ́ eléyìí nínú Sharia Islam, wọ́n kọ́ fẹ́ kó jẹ́ ìrántí fún wa pé ọ̀ranyàn ni fún ọkùnrin tí ó bá níyàwó nílé, tó bá fẹ́yàwó, láti gbìyànjú ní ìgbìyànjú halal lọ́nà tí ó gbà máa rí oúnjẹ ẹ̀tọ́, oúnjẹ àlùbáríkà fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Eléyìí jẹ́ ọ̀ranyàn tí ń bẹ lọ́rùn ọkùnrin. Ọ̀ranyàn ni fún ọkùnrin láti jẹ́ pé tí ìyàwó rẹ̀ ó máa jẹ, òun ló gbọ́dọ̀ máa pèsè rẹ̀ fún, pẹ̀lú kó máa ṣe iṣẹ́ tó jẹ́ pé yóò fi máa rí nǹkan tí yóò máa fi wá nǹkan yìí fún ìyàwó rẹ̀. Torí nígbà tí wọ́n ti so yìgì fún èèyàn báyìí, níjọ́ bá ti so yìgì fún ọmọ pé ọmọbìnrin yìí o, a ṣe yìgì ẹ̀ fún, ó ti di ìyàwó lámọrin o, ó ti parí. Àwọn òbí rẹ̀, ìnáwó wọn ti kúrò lọ́rùn rẹ̀, ó ti bọ́ sí ọrùn ọkọ. Kì bá jẹ́ pé obìnrin yìí ń bẹ nílé bàbá rẹ̀, torí pé ó ti kúrò ní ẹni tí bàbá ọmọ tó mọ́ sí pọ̀ fẹ́ fún lóúnjẹ, ó ti bọ́ sọ́dọ̀ ọkọ tí wọ́n so yìgì ẹ̀ fún. Eléyìí jẹ́ àkọ́kọ́. Kí ó tó wá jẹ́ ìrántí fún mi àtẹ̀yìn pé ìtọ́jú obìnrin tó wá pàtàkì nínú tó jẹ́ pé tó máa ń fa kí àlùbáríkà ó máa wọ iṣẹ́ náà ni kí ọkùnrin ó lápọ̀nlé àti máa tọ́jú ìyàwó rẹ̀. Ó mọ̀ pé ẹ̀tọ́ tọ́lọ́run ṣe ọ̀ranyàn fún òun yìí, gbọ́dọ̀ mọ wọ́n àti máa múṣẹ. Kò gbọ́dọ̀ mọ jẹ́ pé ó jẹ ahun. Ahun Ọlọ́run kọ́ sí àánú ń bẹ o. Ọkùnrin gbọ́dọ̀ jẹ ahun láti jẹ́ pé yóò máa sahun sí ìyàwó rẹ̀. Tá a bá rírú eléyìí, ó jẹ́ nǹkan tí ó lè ba ìgbésí ayé ọkùnrin gan jẹ́. Torí pé tó bá di pé ó jẹ́ ahun tí ó tọ́jú ìyàwó rẹ̀, yóò fà kó má tọ́jú àwọn ọmọ, yóò fà káwọn ọmọ ráre kiri, yóò fà kí ìyàwó máa sì gbàjẹ́ kiri. Gbogbo eléyìí sì ní Islam ṣe léèwọ̀. Gbogbo ọ̀nà tó jẹ́ pé yóò fa wàhálà fún ìdílé aláyọ̀, Islam gbégi lé. Nínú ẹ̀ ni kí ọkùnrin máa sahun, kó má tọ́jú ìyàwó ẹ̀, kó má tọ́jú ọmọ rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi, jẹ́ lára mọ̀ wípé Ànábì sallallahu alaihi wasallam, nígbà tí ìkan nínú àwọn sahabiyat ridwanullahi alaiha tí ó lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé Abu Sufyan kìí fún un ní nǹkan tí ó yọ jẹ̀bi oúnjẹ ní tí yọ bá má ìgbésí ayé àwọn mu. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé nígbà tó bí lè pé sóun lè máa múnú nǹkan ọkọ òun tó jẹ́ pé wọ́n fi máa jẹun, àbí lè pé mú tí ó tọ́ àti ìyàwó ọmọ rẹ̀ ní tí ó jẹ́ nǹkan tó dáa, ọ̀nà tó dáa. Dídá ni pé ní tó jẹ́ nǹkan tó jẹ́ pé ó bá ìjẹ ẹ̀mú yín mu. Kì í ṣe pé 100 naira lẹ́yìn fi jẹun àtọmọ rẹ̀, wọ́n wá sọ ní 200 naira, ilé nǹkan ọ̀dà o. Àmọ́ tó pé yóò jẹun tó fi jẹun, tó pé ó bá yín mu. Ẹ wo sẹ́, àbí ìṣẹ́lẹ̀ ẹ̀tọ́ fún láti jẹ́ pé yóò lọ mú owó ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ọmọ sí. Kí ló fà á? Wá pé ọkùnrin yóò ní fún àfi kó jẹ́ pé ó fojú ọ̀nà mú. Ẹ̀tọ́ ẹ̀ sí ni kó tọ́jú rẹ̀. Nígbà tí ò tí rí ẹ̀tọ́ rẹ̀ gbà ní wọ́ọ́rọ́, yóò sì fi ọ̀nà ọgbọ́n yóò fi gba ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi, tó jẹ́ pé Islam sí lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé yóò gba ẹ̀tọ́ ẹ̀ lọ́nà yìí, sẹ́yìn pé ó túmọ̀ sí pé ọkùnrin gbọ́dọ̀ ṣọ́ra bí àti máa sahun àti máa fi jẹ ìyàwó rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi, tó bá di wípé ọkọ obìnrin rí pé
wọn ò lè bá kíní yìí, wọn ò lè fara da àìní lọ́wọ́ ọkọ mi. Ǹjẹ́ lọ́lẹ́tọ̀ àti kọ ọkùnrin lẹ́bi? Wọ́n pín ọ̀rọ̀ sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́, ẹni ó bá jẹ́ pé ó lọ báyàwó ẹ̀ nígbà tó fẹ́ ó wọṣọ tó dáa, ó lọ yá mọ́tò, ó lọ yá aṣọ, ó bẹ̀rẹ̀ sí fi ìyàwó ẹ̀ pé ọmọ ilé olówó ni mí, èmi gan mo lówó lọ́wọ́, mo ṣe báyìí. Tínú obìnrin ti dùn pé ẹ̀ tó ń fẹ́ àṣolówó ni kíní kan tí wọ́n pè ní táyà pè ní fake life. Inú ẹ̀ ti dùn. Ó bá di pé wọ́n gbé wọlé, ó bá di pé kò rí bẹ́ẹ̀ mọ́. Àwọn àfáà wọ́n sọ wípé irú eléyìí, irú obìnrin bẹ́ẹ̀, wọ́n lẹ́tọ̀ọ́ àti tọ̀lábà fásà. Yàní pé wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ sí ọ̀dọ̀ adájọ́ wípé obìnrin ẹni yìí ó tàn mí jẹ o. Ó tàn mí jẹ pẹ̀lú pé òun ìgbésí ayé òun ó wà òkè. Àmọ́ tí mo délé, mo rí pé kò rí bẹ́ẹ̀ mọ́ o. Wọ́n sì kọ̀ wọ́n sílẹ̀. Wọ́n yára wọn fún ara wọn. Pé ìbàjẹ́ pé obìnrin yìí yóò free láti lọ fẹ́ ẹlòmíì. Kò ní dúró lọ́dọ̀ olùtànjẹ yìí. Eléyìí ọjà àkọ́kọ́. Tó bí ẹ bá tàn obìnrin jẹ, ó rí pé òun ò fẹ́ ọkùnrin mọ́. Ẹlẹ́ẹ̀kejì, tá jẹ́ pé obìnrin bá fẹ́ ọkùnrin, nígbà tí ó fẹ́ nǹkan wà òkè. Mashallah, nǹkan ṣe dáadáa. Kì í ṣe ọkùnrin ògbégbè sí fake life láwọn yìí. Àmọ́ nígbà tó gbé ó wà òkè, nígbà tó wọlé, ó rí pé nǹkan yí padà. Obìnrin yìí ó ní sùúrù pé àsùúrù yìí wọn ò lè fara dà mọ́. Ṣé ó lè sọ pé ẹ dákun ẹ jọ̀ọ́, ọlọ́ bá dájọ́ pé òun fẹ́ wọ́n bóun wọ́n náà bí ó ti kọ̀ wọn àti ìyàwó ọkọ wọn lẹ̀. Àwọn àfáà sọ wípé kò lẹ́tọ̀ọ́ sí irú eléyìí. Wọ́n sọ wípé obìnrin yìí nǹkan o, àbí ọkùnrin yìí nǹkan dáa fún. Kì í ṣe pé ìtọ́sẹ̀lẹ̀ yìí kì í ṣe pọ́sẹ̀ sáà rẹ̀ fúnra rẹ̀. Bí kádàrá tó ló ń kádàrá ni kó fara darú nǹkan ti rí. Nínú tó dáa fún ẹ̀ ni pé kí ọkùnrin kó fún láǹfààní láti jẹ́ pé yóò lè máa ṣe àwọn iṣẹ́ tó bá ru orú ẹ̀ mu, tí ó lè jẹ́ pé bóyá yóò tún kó bá ọkùnrin sì máa gbìyànjú bí nǹkan ti dáa bá lọ. Ó tọ́ sí pé léwu ó ní kọ́ mọ́ kọ obìnrin sílẹ̀. Àwọn afáà kan sọ pé ó lè kọ́ o pé torí pé ìtọ́jú ìjọkọ̀ kan ni ìtọ́jú jẹ́ tọ̀tọ̀ fún jẹ́ tó lọ́rùn ọkùnrin. Obìnrin sì ní ìtọ́jú òní ọjọ́ ọ̀ràn yẹn fọkùnrin láti kó lẹ̀ fún obìnrin. Tó bá di ọ̀la ní ìsìn tọ́lá bá ti tó ó tó di ọ̀ràn yẹn fọkùnrin pé nǹkan ọmọ àtọkùnrin sọ pé tí nǹkan dáa ó fara dà. Àmọ́ tí ò dáa pé òun ò lágbára rẹ̀. Ní tí ò lágbára ó lè sọ pé òun ò fẹ́ mọ́. Torí bẹ́ẹ̀ kó lọ bá adájọ́ pé dákun ẹ jọ̀ọ́, nǹkan ò rí bó ti ṣe yíyẹ lọ́dọ̀ baálé òun, wọ́n sì tún ká kó ọ̀pọ̀ jà rí àbúrò. Eléyìí jẹ́ kí àmọ́ tó dáa bá àfáà sọ pé wọ́n lọ bá adájọ́ pé wọ́n kọ àwọn sílẹ̀ pàṣẹ pé ní tó dáa tẹ́lẹ̀ ó di pé kò dáa mọ́ kó wọ́n fi ṣe àdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ètò ìjẹ́lẹ̀ kẹta ọmọ ìyá mi kọ́ jẹ́ pé nígbà tó fẹ́ ó ti mọ̀ pé tálíkà lóbìnrin yìí, tálíkà hánà òun lóbìnrin yìí lọ́kùnrin tó fẹ́ yìí. Ó sì lọ́wọ́ àwọn fara dà wọ́n á di kó fẹ́ wọlé. Nǹkan tó ń lọ bẹ́ẹ̀ náà kò yí padà. Wọ́n ní pé só lè béèrè fún bí àǹfààní sọ pé n tó dáa fún ẹ̀ kí tó bá di pé àwọn kan sọ pé tó bá di pé òun lè fara dà ọkùnrin kọ́wọ́ náà bí yóò ti fààyè gbà láti jẹ́ pé ọmọ ṣiṣẹ́ bá ti wí kó máa ṣiṣẹ́ àlàálì tó dáa tí obìnrin máa ṣe tí èsì jókòó bá wò. Lẹ́yìn nǹkan tí nǹkan bá dáa bẹ́ẹ̀ tó wá di pé nǹkan ò tiẹ̀ wá dáa pàápàá tó kí obìnrin yóò di pé ọlọ́mọ ṣe bàjẹ́ kó yá béèrè fún ìkọ̀sílẹ̀ pé nǹkan ti le kó lọ́mọ kọ́ jẹ́ kó le mọ́ nìkan kan wá o àti wọ́n le mọ́ kó lọ́mọ tó wà ní wọn sí o. Eléyìí tó kí ọ̀rọ̀ yẹn mọ̀ yá mi tẹ́ bá tàn yẹn jẹ obìnrin lè béèrè fún ìkọ̀sílẹ̀ kí wọ́n tú ọká tó wá jẹ́ pé ọmọ tí nǹkan bá dáa láàrin wọn tó di pé ó wọlé nǹkan á yí padà wọ́n ní pé kọ́ mọ́ béèrè fún ìkọ̀sílẹ̀ pàṣẹ wípé kì í ṣe tọ́sílẹ̀ ṣe ẹ̀sà fún ọ̀nà ó tó jọwọ́ náà bí kò ti máa dà lọ́nà tó dáa tí èsì ti àbúrú bíi pé kọkùnrin ó fún obìnrin láǹfààní láti jẹ́ pé ó máa tó ń ṣe iṣẹ́ bá ń lọ. Ẹ̀kẹta ni pé wáyé pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan nǹkan kan
ó ti wọ̀ pé tálíkà lóbìnrin ọkùnrin ó tá wọlé bẹ́ẹ̀ náà bákan náà ó tún jẹ́ pé nǹkan tó ń lọ bẹ́ẹ̀ bó ti ń bá lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé tí wọ́n bá fọkùnrin lẹ̀ wọ́n padà di pé ìbàjẹ́ ó máa ṣẹlẹ̀ kọ́mọ́ bá di pé yóò di pé wàhálà ó máa ṣẹlẹ̀ yóò di pé ẹnìkan máa sàánú ẹnìkan ọkùnrin kan bọ̀ yóò di pé yóò máa wọ́nà bàjẹ́ pẹ̀lú ọkọ̀ àánú yóò di pé wàhálà ó máa ṣẹlẹ̀ tí ń ṣe lásìkò yìí wọ́n kọ́ lọ sí sọ́dọ̀ adájọ́ pé nǹkan yìí ó ti kọjá tó lè faradà kí wọ́n náà bí ó ti tú àwọn ká lọ́mọ ìyá mi tí adájọ́ bá tú yàn ká pé lọ́mọ ní àtú ọkọ àti ìyàwó ká ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yìí kò lẹ́tọ̀ọ́ àti fẹ́ra wọn mọ́ àyàfi tó wá jẹ́ pé wọ́n tó lọ fẹ́ra wọ́n tó lọ so yìgì míì ní tuntun inú yàtọ̀ sí mẹ́bẹ̀ẹ́ nù o ṣé báwọn pé wọ́n ò ní fẹ́ra wọn mọ́ tí nǹkan bá dáa sí pé mashallah ẹni tó ń kọjọ́ sí ti ọlọ́ nǹkan ti dáa fún padà wọ́n ti pé àwọn fẹ́ fẹ́ra padà wọ́n tó lọ so yìgì míì padà wọ́n lọ so yìgì padà ní wọn pé fásitì ìtọ́sẹ̀lẹ̀ ìkọ́lẹ̀ tí adájọ́ tó wọn káwọn wọn ò ní kàkára kérégé lọ́dọ̀ àwọn afá pé wọn ò ní kàkún ara ìkọ̀sílẹ̀ tí èèyàn ní àǹfààní àti kọ obìnrin sílẹ̀ lọ́kọ́ sànù wa wọ́n lọ́ọ́ bá gbé ọ́ wọ́n fara dé nìkan wá o òsì kó lọ́wọ́ kó mọ jìnnà sí nìkan wá kó sànù wa àníbẹ̀ sáláwọ́ ní tí wọ́n wá sọ bẹ́ẹ̀ náà ní òsì kó lọ́wọ́ kó sọ òwe nìkan wá ń bẹ̀ kó máa ṣàkíyèsí wa Allahumma salli ala Muhammad wa sallam.